العالمين. مفتي أبناء إلى لوني بابا وسلمان المسكين بالله بابا وما كان من شيء فإنك شيء وما كان من مولى فإنك مولاه بابا ومفتي أبناء أيوه مفتي أبناء لوني مفتي أبناء gbogbo yóò baba وسلمان المسكين بالله حياك الله أدام الله حياتكم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ما شاب لك ناره وكفيك يا ربي من آيات جمالنا وكفيك في دينك الأسير وكفيك محمد سليمان رسول الله عليه السلام بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتب لما سبق ناصر الحق بالحق والعادي إلى صراطك المستقيم وعلى آله أكا قدره ومقدار العظيم آمين هدية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم أكي الله أكبر أي النبي محمد صلى الله عليه وسلم عليكم يا الله أتي أنوري kọba gbogbo àwọn ẹni Ọlọ́run níbùyọ ọ̀run ayé àti ìbúwọ́ rẹ̀. آمين kọba bàbá Mawlana Sheikh Ahmed Tijani radiyallahu ta'ala anhu. bàbá Mawlana Sheikh Alhaji Ibrahim Niyaz yes radiyallahu ta'ala anhu Sheikh Abu Bakr Siddiq al-Miskin billah صاحب الإدراك radiyallahu ta'ala anhu kọba bàbá Sahibi Wilayatil Kubra Fadilatu Sheikh Adam Abdullahi Al-Aluri تجامده الله برحمته آمين kọba bàbá Marhum Mufti Kabir Fadilatu Sheikh Kamaluddin Al-Adabi rahmatullahi alayhi Ọlọ́run wọlé gbogbo àwọn bàbá tí a dárúkọ tá a tọrọ fún bàbá wa àgbà bàbá sífù ìmáàmù ìlú Ọ̀yọ́ adamallahu hayatahu bàbá wa Fadilatu Sheikh al-Imam al-Mubajjal Sheikh Imam Mas'ud adamallahu hayatahu Ọlọ́run mọ́sá jẹ́ kárí wọn pẹ́ o àmín bá a dó tì wọ́n àmín gbogbo ẹ̀mí àtàláfíà ara àmín àti gbogbo tí ń jẹ́ àwọn àyíma pátápátá láì yọ ẹnìkan lẹ̀. àmín mo kí bàbá wa tí wọ́n ń jẹ́ aṣáájú fún gbogbo mùsùlùmí ní ilẹ̀ Yorùbá Edo and Delta bàbá wa Hamis Bidimasi adamallahu hayatahu ọlọ́mọba adótì àmín gbogbo lọ́balọ́ba bàbá wa tìmí ẹ̀dẹ́ ẹ̀ka gbogbo lọ́balọ́ba ọlọ́run wà pẹ̀lú yín. àmín gbogbo tí ń jẹ́ ìdílé bàbá wa Aláàfin ọlọ́run mọ́sàbá dúró tì yín. àmín gbogbo ẹ̀yin ọmọ bàbá ọlọ́run bá dúró tì yín. àmín màmá wa ìyá wa Rahmatulahi olórí ìyá Ilékótó àti gbogbo àwọn olórí ọlọ́run bá dúró tì yín. àmín gbogbo ẹ̀yin olùfẹ́ ọlọ́run lọ́kùnrin lóbìnrin ọlọ́run bá dúró tì gbogbo yín o. gbogbo tí wọ́n ń jẹ́ Ọ̀yọ́ Mèsì lápapọ̀ àánú ọlọ́run ló kó wa jọ látòrí bàbá wa Báṣọ̀run ọlọ́run àánú ẹ̀ tẹ́ kó wa jọ má fi bínú ẹ̀ tú wa ká o. àmín ọlá nàbí wa Muhammad àwọn àlùfáà wa tí wọ́n darí ètò látẹ̀ka àwọn mufatuba afa aseki Daoud
abibar ọlọ́mọba dùtù gbogbo yín o. Àmín. jama lọkùnrin lóbìnrin salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. wa kun alhamdulilayi wa salamun ala ibadi ladina astafa. Allahu ayrun li ama yushrikun. wa kulli alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khayrun amma yushrikun. awsini an azkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya وأني أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أذهب عنا الحسنة إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحسنة إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مريالا صديقي وارجني مؤرجا صديقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. إن محمد صلى الله عليه وسلم وكتابه أكوى مكيلا وكتابه أكوى مكيلا. títóbi ọlọ́run Allahu Akbar. ọlọ́run tí ifi tóbi ju gbogbo tí tóbi lọ láyé. Allahu Akbar. ọba tí ó rẹ́yìn gbogbo nǹkan. ìdó mi ń bí ní òní. àdìsí kan ni mo rí tí Ìmáàmù Buhari gbà wá. àdìsí Ìmáàmù Buhari ni òun ni ọba kìdídó mi ń bí òun ló sì báàkì àwọn tí wọ́n kírun sí bàbá wa Aláàfin lára. Ìmáàmù Buhari lọ́gbà àdìsí náà wá lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. عن أنس بن مالك رضي الله عنه قال رسول الله. ọwọ́ àdìsí náà wá látọ̀dọ̀ Anas ọmọ Málíkì رضي الله تعالى عنه kọ́ba ayọ́nu sí i. قال رسول الله صلى الله عليه وسلم. ọba Ànábì Muhammad aláìrọ̀rùn sallallahu alayhi wa sallam Ànábì ló sọ báyìí pé nọ́ọ̀rọ̀ rẹ̀. من صلى صلاتنا. Ànábì ni máa sọ̀lá sálátànà ẹni tí ń bá ń kírun wa tá à ń kí ìta rí pé ń kírun kọ̀pá irun wákàtí márùn-ún kọ̀pá jẹ. واستقبل قبلتنا. òṣùpànù jimá jẹ tá a bá rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa tí ń jẹ́ ẹ̀sìn Islam wá. استقبل قبلتنا. sáàsì pé kíbúlà ní ń dájú kọ òun ò dájú kọ bòmí kíbúlà kan tá a jọ ń dájú kọ yìí náà ní ń dájú kọ. وأكل سبيحتنا. Ànábì ní tá a sì rí i pé ń paléyà akálà àṣẹ bíi. àtàná. ọjọ́ fẹ́ràn iléyà tá a bá payọ́ jẹ́ òun náà ń paléyà dàsímẹ́sì pé ń ṣe léyà pẹ̀lú wa ń kírun pẹ̀lú wa ń dájú kọ kíbúlà pẹ̀lú wa. فذلك المسلم الذي له ذمة الله. ní eléyìí ni tá a bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú ẹ̀ òun ni mùsùlùmí tá a lè pè pé ta ni mùsùlùmí gangan lójú ọ̀nà ìsìlámù nínú ìsìlámù mùsùlùmí gan nìyẹn.
الذي له ذمة الله. ọlẹ́ni ìyẹn òun náà ẹni tá a gbọ́dọ̀ fún ní wúrímọ̀ ni ọlọ́run ọba fúnra ara rẹ̀ ti kà á kún yẹn pàtàkì lọ́dọ̀ ara rẹ̀. وذمة رسوله. ẹbí sì ti kà á kún yẹn pàtàkì lọ́dọ̀ rẹ̀. فلا تنكروا الله في ذمته. ẹ má kéré ntọ́lọ́wọ́n ọba kéré. ولا تنكروا الله في ذمته. sígbà náà ni wúrímọ̀. ìgbẹ́ ẹni ọlọ́run pọ́nlé ànábì mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ti pé sí yàn lára nkírun táǹkì nkọjú sí búkúlà tá nkọjú sí bẹ́ẹ̀ ní sì ń paléyà ànábì lélẹ́yìn lọ́dọ̀ ọlọ́run ó ti dẹni ọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́run ó dẹni ọ̀wọ̀ lọ́dọ̀ ànábì Muhammad ntọ́lọ́wọ̀n ọba wa kéré tá ànábì ọba kéré ànábì ní kò lẹ́tọ̀ọ́ kan fún mùsùlùmí láti kéré ẹ̀. àdìsí yìí Buhari lọ́gbà wa àdìsọ yìí ni ìyẹn nígbà tá a ti rọ́jọ́ kan nínú gbèsè ayé Aláàfin kọ́bọ́sítà kó dìkírẹ́ fún wa kó lóun ò ṣe ìsìlámù mọ́ nípa òun ti kó mọ́ òun ti kó láàrin yín tí ò ti wí tó fi kú àlejòjì kọ̀kọ̀ wà láàrin ẹ̀dẹ́ àtọ́lọ́hún ni ọlọ́run ló ní kọ̀kọ̀ lọ́wọ́. ولا تنكروا الله في ذمته. máa fi sì má ti. الله. àmọ́ kú gbogbo ìgbà ní kú ọmọ àṣẹ wá sí fún wa yóò sì jẹ́ àmọ́ ìpè ayé tá a fálù tá a pàtàkì ni kò sí nǹkan kan bẹ́ẹ̀. Allahu Akbar. àwọn àfáà jẹ́ kó yé wa yí pé mo ti ṣe lọ́pọ̀lọpọ̀ wá sí rí ipe nù nǹkan bíi mẹ́rin tọ́lọ̀ ń da kan tọ́lọ̀ ń fúnra ara rẹ̀ pé ní mùsíbà ó fún wa ní solúsàn mẹ́rin kò fún wa solúsàn yẹ ọ̀kan wàlá nàbìlì wa nàkún. بشيء من الخوف ọlọ́ni ìmàdá yóò pẹ̀lú ẹ̀rù ọmọ àbáyín. والجوع ebi ọmọ àbáyín. ونقص من الأموال ẹ máa ṣàfẹ́kù owó. والأنفس ẹ máa ṣàfẹ́kù ẹ̀mí dèrò èyí tó ṣẹlẹ̀ yìí. والثمرات ẹ máa ṣàfẹ́kù nǹkan èso yìí. وبشر الصابرين. ọlọ́nìrà náà bá ń fún wọn sùúrù bá ń fún wọn róòdù náà àmọ́ tí wọ́n bá ní sùúrù tí wọ́n bá mú kan nínú àdánwò márùn ìwà bá wọn. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. ọlọ́run ló pè ní mùsíbà fúnra ọlọ́run ló pè kú ní mùsíbà fúnra ọlọ́run ló pè bí ní mùsíbà fúnra ọlọ́run ló pè kẹ́ aṣàfẹ́kù owó ní mùsíbà fúnra ọlọ́run ló ṣe pé nǹkan ọ̀gbìn wa kọ́mọ̀sùn kọ́mọ̀ ló pè ní mùsíbà márààrún tó wá kàkálẹ̀ tó wá pè ní mùsíbà yìí àwárí solúsàn fún mẹ́rin lánàá bí wàá nàkún bí ṣe èyí mi من الخوف ọlọ́run ní màá dẹ́rù báyìí والجوع nígbà tó fi pa yín solúsàn ẹ̀rù solúsàn ebi ẹni ebi ń pa tí wọ́n fi bí ọ̀pọ̀ àwọn má ẹni ẹ̀rù ń bà tọ́fẹ́ kàn wọ́n balẹ̀ ní pé lílẹ̀ àfikún rẹ̀. إلى به لدى الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. فليعبدوا رب هذا البيت. abudu rọba salibeti ladi ajamu mi ju amana omini ọfi àti solúsàn nìyẹn tọba kò níbẹ̀. والجوع ونقص من الأموال. ẹ̀sùn mi nàlẹ́ àmúwáàlì ẹni tẹ́mi bá ń sọ̀dọ̀ fún tọ́yẹ pé ikú ọwọ́ wọn ṣẹlẹ̀ àbírú ikú tó gbóná tó ṣẹlẹ̀ tá a fi ọ́ ṣẹlẹ̀ mọ́. الثمرات mi nàlẹ́ àmúwáàlì wà lẹ́ àǹfùsì òun ni ti owó tówó bá ń di tówó ń sọnù lọ́wọ́ rẹ̀ wàá fẹ́ kó wọ́n sọnù má solúsàn tọ́lọ̀ ń mú wá fún tówó solúsàn yẹn náà lọ́ mú fún ẹni tí nǹkan èso rẹ̀ ń jóná kí ni solúsàn méjèèjì fákúlì tó sẹ́kìfì rọ̀bàkún náà wúkà náà gàfárà. يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. tọ́ba jẹ́ pé owó rẹ̀ bá ń sọnù tówó ń sọnù àbí nǹkan èrè oko rẹ̀ ní jóná ọlọ́ọ̀ni sì fárùn solúsàn sọ fún wọn pé kúlẹ̀ sẹ́kìfì rọ̀bàkún Bákún iná wúkà ní gàfárà. wọ́n máa ṣe ìsìkì fárùn ọlọ́wọ́n bọ́ ọmọ foríjì wọn. يرسل السماء عليكم مدرارا ọba arójú òjò sọmi kalẹ̀ fún wọn sánmà. ويمددكم بأموال yóò lé wọn وبنين kún lówó yóò lé wọn kún lọ́mọ. ويجعل لكم جنات ويجعل لكم tí o أنهارا. so má tí
german sayisi di faru wọn máa rí ọ̀sán solution náà ni kò wá sọ solution fún òun ló sì pe kú ní musiba nítorí bá jẹ́ danger tó jẹ́ musiba kí là ń ṣe fún fẹ́ni bá nílò akáyì á sà fún ni wà lọ sí suratul jimá ọlọ́run wá sọ yìí pé. Quli innal mawta allazi tafirruna minhu fa innahu mulaqikum thumma turadduna ila alimil ghaibi was-shahadati fayunabbi'ukum bima kuntum ta'malun. àṣàbùkù ni ọlọ́run ẹ̀ lè sábùkù ọlọ́run sọ ma pé kútu wọn náà ń sá fún wọn pàdé kú kò sẹ́ni tí ò ní kú lẹ́yìn ọlọ́run ọba nìkan tí ò ní kú ẹni bá mọ̀ kó wọn ó kú gbọ́dọ̀ palẹ̀ má de kú pẹ̀lú iṣẹ́ rẹ̀ nítorí ayé láti tóbi èyí tóbi lọ́run àbáyé yìí nìkan àfa kan mo rí inú àkọọ́lẹ̀ rẹ̀ tí ń sọ yìí pé òrí ń bẹ́ẹ̀ ó ń sọ yìí pé أتيت القبور فناديتها أين المعظم والمنتقر فناديتها. ìfẹ́ tí wọ́n máa ń ṣe àwọn èèyàn sí irú bí wọ́n sì bàbá wa Aláàfin sí mo wá dé tẹ́ mọ̀ wá ń pa àwọn òkú tí ń bẹ ń bẹ̀. أين المعظم والمنتقر. alimuazamu ìwọ gómìnà tí wọ́n sì sínú ilẹ̀ yìí dá alimuazamu pírẹsidẹ́ǹtì dá. alimuazamu ẹni tí ń pèrè lọ́bàdà láyé. alimuazamu. gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tóbi ẹ̀yin dá ó ní mo pè wọ́n. alimutakọ́rí. àtẹni tí ọ̀tẹ̀ ìjàmọ̀ kankan gbogbo wọn ni mo pè. wọ́n iná limusilu bisulitọ́ọ̀lìhì. alimusilu. bisulitọ́ọ̀lìhì. ó ní mo pè musilu ẹni tó sọ̀kalẹ̀ nù ọ̀la bisulitọ́ọ̀lì yìí tọ́lá wà lọ́wọ́ ẹ̀ ọ wá sọ̀kalẹ̀ ó di bìlẹ̀ kan náà nítorí kú ikú bá ti dé yọ̀dá nǹkan mẹ́ta lẹ̀ ikú ní sọlé dahoro ikú àsálágbára dọ̀la ìta kójọ ikú àtúká ó ní mo pẹ́ ni tó ti jẹ́ èèyàn yìí tó ọ̀pọ̀ kó sì ti bì iyì tán lára rẹ̀ gbogbo tó bá wù kọ́ jẹ́ láyé wọ́n ló kú dà wọ́n ní ẹgbókù síta kákínù sí lára kò sóyè kankan lára ẹ̀ máa. وأين المزكى إذا ما افتخر. alimusaka. إذا ما افتخر. isa maftakar. Allah. ẹni tí a máa pariwo ńgbà tí ọba sì ń ka lọ́wọ́ rẹ̀ máa ọ ní gbogbo wọn ni mo pè wọn ò rí wọn kí wọ́n jáde. تفنوا جميعا فما مخبر وماتوا جميعا ومات الخبر. tafani jẹmiya gbogbo àwọn tí tóbi láyè lẹ́gbẹ̀ẹ́ wọn mi. ilẹ̀ Ọmọ amúkúbìrún. ilé ó gbé èèyàn mi ọlọ́run ní máa jẹ́ pé èmi ni alibakọ́ òlìláì Allah. ọlọ́run ọba nìkan ni ọ̀sẹ̀ kù wọn àkìyàn tọ́látọ́lá wọn àkìyàn tìyìtìyì wọn àkìyàn tagbára ọlọ́run wà jẹ́ wàrà rẹ̀ ńjọ́ kan á ní kò sọ́lá má lónìí Allah. kò síyì má lónìí kò ságbára má lónìí yóò lé mi nìkan ni mo kù. لمن الملك اليوم لله الواحد القهار. ta ló ní limani mulku lillah ìkápá gbogbo nǹkan ta ló ní bẹ́ẹ̀ bá jẹ́ lágbára tó bá wà láyé wọn máa lọ bẹ bíkú bá dé òsì má Allah. ọ̀fìnkì lásán tó bá mú ọ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ ò lè rán mọ̀dáná sí Adam lọ́tọ̀ bẹ́ẹ̀ bàbá ní tọ́fìkì bá mú àwọn bẹ́ẹ̀ sì pọ̀ tó yẹ ìlera àwọn ká tó pé ìbá mú àwọn àbíkú wá dé Allah. gbogbo nǹkan bá jẹ́ tí kú bá dé yọ jẹ sí ayé ìkàntí tán láyé ẹja máa yé ma níwọ̀n ẹ má jẹ káyọ kọtàn jẹ bá wa ayọ tàn ìdàndàláyé alukurani sọ pé ìlàmú. أنما الحياة الدنيا لعب ولهو. ọláyé jù bẹ́ẹ̀ náà lọ لعب ولهو ilé àgbà tọrí madé láyé وزينة káfà ayé tẹ̀ sọ ayé nìyẹn. وتفكر بينكم káfà fi ayé tẹ̀ fáàrí láàrin ara wa pé mo ní tọ́ da jù báyìí lọ ayé nìyẹn. وتكاثر في الأموال والأولاد. káyà ní tó ayé nìyẹn. والأولاد àtọ́ ọmọ kábí ma ká má bi tákàtú mo fẹ́ bí sí ayé nìyẹn. كمثل غيث أعجب الكفار نباته. ọmọ má pèjú ìwá níbi tí ó yé wa ayé ọ̀já sí nǹkan kan igi tí àgbẹ̀ gbìn ọwọ́ awù ọwọ́ aléso ọwọ́ apá ọ̀sẹ̀ rẹ́súrẹ́sú nígbà tí ó fi dìgbà díẹ̀ lọ́ba di ntọ́rọ ọba di ntọ́gbẹ́ yẹn yẹn ثم يكون طعما وفي ahirati. عذاب جديد ومغفرة من الله ورضوان. حياة الدنيا إلا
dá lọ́rùn bàbá ló dá lọ́gbẹ̀sán ni ayọ̀ jẹ́ nǹkankan ó ní dẹ̀ndẹ́ láyé ìtàjẹ́ láyé ọ̀jọ̀gbọ́n àfọ àwọn sọ yìí pé ìtẹ̀kù dùnìyà. ní àdàtìhà. ẹbẹ̀rù ayé ẹ̀yin tẹ wọ ayé máyà. tó sì kì í. nínú àwọn tí wọ́n ráyè ṣe tí wọ́n sì kàyà ń bẹ̀ lálàáfíà wà ó ti lọ. ìtẹ̀kù dúníyà. nínú àwọn tí wọ́n wà láyé tá a lè rò pé yóò kú lálàáfíà wà ó ti kú. ìtẹ̀kù nínú àwọn dúníyà. tí wọ́n wà láyé tá a rò pé wọ́n lè tán lálàáfíà wà ó ti tán. nínú àwọn tí wọ́n wà láyé tí wọ́n ga láyé tá a rò pé ó lè wó lálàáfíà wà ó ti wó. ọlọ́run fi gbogbo eléyìí jù yí pé mi nìkan ní sẹ́kù kò sẹ́ni tí ó sẹ́kù mọ́ láyé. ìtẹ̀kù dúníyà wà mí ní àdàtìhà. tó sì kì í túlẹ̀ àlìwàtúlì máa sábà ẹ̀. tó sì kì í túlẹ̀ àlìwàtúlì máa sábà ẹ̀. ìtẹ̀kù dúníyà ẹ̀bẹ̀rù ayé. wàmí ní àdàtìhà. ẹ̀bẹ̀rù ayé pẹ̀lú ìṣesí táyé máa ń ṣe kí ni ìṣesí ayé. tó sì kì í túlẹ̀ àlì. gbogbo àwọn tó ga àlí àwọn tó ga bí àwọn aláàfin àwọn tó ga láwọn ènìyàn ọ̀la àwọn tó ga ọba àjẹlẹ́sìn ọba àjẹlẹ́sìn ọba àjọlọ́sẹ̀lú ọba àjọlọ́wọ́ ọba àjọlípò tó ọba ga tó sì kì í tulẹ̀. àlìwàtúlì máa ń sábà ẹ̀. tó sì kì í túlẹ̀ àlìwàtúlì máa ń sábà ẹ̀. ìṣesí ayé ni kó gbẹ̀yàn ńlá ṣubú ẹni tí ọ̀jẹ̀ nǹkan kan kọ́ fàdí. Allah. ó ní ìṣesí ayé nìyẹn ayé tán ni o ẹni bá ti wá mọ̀ pé ayé ọ̀tán ọ̀ wà palẹ̀mọ́ fún sẹ́ẹ̀rì tọ́ ọ bá ti mọ̀ pé ayé ọ̀tán kẹ̀yìn sáyé o kọ́ ọkọ̀jú sọ́lọ́hún tọ́ ọ bá ti mọ̀ pé kú ń bẹ palẹ̀mọ́ fún kú toríjọ́ tó pàdé ọlọ́hún yóò kú ọkú wa rẹ àwa kú ọ bó ṣe ṣe sí ọ wà á ṣèṣì ro sẹ́ rẹ gbogbo ń tọ́ gbá yé ṣe ó ṣèṣì ro rẹ irun rẹ ó ṣèṣì ro rẹ àwẹ̀ rẹ ó ṣèṣì ro rẹ sàká rẹ ó ṣèṣì ro rẹ ájì rẹ ó ṣèṣì ro rẹ ìbálòwọ láàrin àwọn ẹ̀dọ́ ọlọ́hun ó ṣèṣì ro rẹ fọlọ́hun ó ṣe é dáa ni ó ṣe é dáa ni ọmọ ẹja bọ tó o bá ṣe é dáa ọ̀fọ̀ ọ̀tún gba lẹ́tà tó o bá ṣe é dáa ọ̀fọ̀ òsì gba lẹ́tà ọjọ́ ni tí ọwọ́ akọ àwa nìkan ní kẹjá rò ká má fẹ́ kẹ̀ dání gbangba o ọlọ́run ọba ní kẹjá rà ikọ̀ tí gbangba wa bá dáa ká tíráì ká tún kọ́kọ́ wa náà ṣe ká sì má mú nǹkan ní ìmọ̀gbọ́n ọ̀hún torí nǹkan mẹ́ta ọlọ́run ò ní fẹ́rí jìyàn o òun ò ní fẹ́rí ẹni bá ṣẹbọ pẹ̀lú òun jìyàn yàtọ̀ wà bọ́ òun ò ní forí jìn ẹni bá kúrọ́ mọ́ ni tó kúrò èké mọ́ ni ẹni bá jẹ́rìí èké òun ò ní forí jìn bí kọ̀kọ̀ wa tó bá má ẹ jẹ́ kí gbangba wọ́ mọ́ Ramadan ti fọ̀ wá má a ti ń lọ ọ̀dọ̀ Ramadan ti ń lọ ó tún fẹ́ fi wálẹ̀ a ti tíráì ní Ramadan a máa lè jẹ ara wa a ṣe dáadáa pẹ̀lú ara wa bí Ramadan bá dé bá a ṣe ṣe ní Ramadan tá a pẹ̀mí wa sófo ní ká pẹ̀mí wa sọ́dọ̀ Ọlọ́run a bára wa lò lọ́nà tó dáa a sì nù wá tẹ̀kí fi máa tàkà láwùdá. káyà kí ọ̀dọ̀ látọ̀sọ̀rọ̀ yìí bá kọ́bìnrin dúníyà wá síríkà máa sánà láwùn ilé ìgà látàbí ìfọ́sà dàbílẹ̀ àrídì iná làálà yùrìbù lìbù sídì. àbíọ́ ìfọ̀kànbalẹ̀ tó wà látọ̀dọ̀ rẹ Ọlọ́run. ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ látọ̀dọ̀ rẹ Ọlọ́run. fi sí Nàìjíríà lápapọ̀. bá a fi sí Nàìjíríà lápapọ̀. fi sílùú ẹnìkọ̀ọ̀kan wa. fi sílùú ẹnìkọ̀ọ̀kan wa. fi sínú ilé ẹnìkọ̀ọ̀kan wa. fi sínú ilé ẹnìkọ̀ọ̀kan wa. wàhálà mú mọ́ wàhálà wa. wájà wàhálà mọ́ mọ́ wàhálà wa. má fìtínà wa. má fìtínà wa. yọ́nú sí wa. yọ́nú sí wa. forí ẹ̀ṣẹ̀ wa jì wa. forí ẹ̀ṣẹ̀ wa jì wa. kẹwa. kẹwa. má jẹ wá ń yá. má jẹ wá ń yá. wọlá tá nabi Muhammad sọ. wọlá tá nabi Muhammad sọ. alayhi wa sallam. ìgbà àkọ́kọ́ Ramadan. anabi ní àkọ́kọ́ Ramadan. ní kẹ́ni. anabi ní ìkẹ́ni. àní Ramadan. àní Ramadan. anabi láforíjì ni. anabi láforíjì ni. ìgbẹ̀yìn Ramadan. ìgbẹ̀yìn Ramadan. anabi láti janna ni. anabi láti janna ni. mẹ́wàá gbẹ̀yìn náà ni. mẹ́wàá gbẹ̀yìn náà ni. tá a sọ̀kalẹ̀ rẹ̀. tá a sọ̀kalẹ̀ rẹ̀. bí ọ̀bájọ́ ni la sọ̀kalẹ̀. bí ọ̀bájọ́ ni la sọ̀kalẹ̀. kásọdún lọ́la. a sọ̀kalẹ̀ lọ́la. a sọ̀kalẹ̀ lọ́la. a sì máa sọdún lọ́tùnla. òpè yìí bá jẹ́ ń bẹ́ẹ̀. òpè yìí bá jẹ́ ń bẹ́ẹ̀. Ọlọ́run mọ́sẹ̀lẹ̀ ìlágbàmọ́ fún Ọlọ́run mọ́sẹ̀lẹ̀ ìlágbàmọ́ fún ọláyé. ọjà sọ pọ̀lọpọ̀ ọdún láyé. ọlá anabi wa Muhammad. ọlá àwọn ẹni Ọlọ́run. ọlá àwọn àfáà. ọlá àwọn àfáà. ọlá àwọn ẹni Ọlọ́run. ọlá kúnfà yẹn kúnnù rẹ̀.
ọlá gbogbo àwọn ẹni ọlọ́run. ọlọ́run ṣàánú kó fèrè ẹ̀ṣẹ̀ wa. ọlọ́run ṣàánú kó fèrè ẹ̀ṣẹ̀ wa jẹ wá. ọlọ́run yọ́nú sí wa. ọlọ́run yọ́nú sí wa. ọlọ́run gba tútúbà wa. ọlọ́run gba tútúbà wa. ọlọ́run fẹ́ràn ẹni tó bá túbà o. torí ọlọ́run fẹ́ràn ẹni tó bá túbà. kò sí bí ẹ̀ṣẹ̀ náà ṣe lè tó. kò sí bí ẹ̀ṣẹ̀ náà ṣe lè tó. tó o bá ti túbà kó o tó kú. tó o bá ti túbà kó o tó kú. ọlọ́run ti foríjì. ọlọ́run ti foríjì ọ́. tó o sì tètè túbà lójú ọjọ́. tó o sì tètè túbà lójú ọjọ́. tí èsè pé ikú dé o. tí èsè pé ikú dé. kó tó máa ní mo túbà. kó tó máa wá ní mo túbà. ọlọ́run náà wọ́n gba tútúbà ni. ọlọ́run náà wọ́n gba tútúbà ni. àwọn tó wọ̀ ní foríjì. àwọn tó wọ̀ ní foríjì. àwọn tó bá kú sórí ipò kí. òun ẹni tó bá kú sórí ipò kí. ọlọ́run ṣe wá mùmínì níjàlẹ̀. ọlọ́run ṣe wá mùmínì níjàlẹ̀. ọlọ́run ṣe wá mùmínì níjàlẹ̀. mùmínì tó gbẹ̀sìn. mùmínì tó gbẹ̀sìn. ọlọ́run níbi wa Muhammad. àwọn ẹni ọlọ́run. ọlọ́run ẹni ọlọ́run. gbogbo àwọn òkú wa. gbogbo àwọn òkú wa. ọlọ́run yọ́nú sí wọn. ọlọ́run yọ́nú sí wọn. Allahu pẹ̀lú bismillah. Allahu pẹ̀lú bismillah. bàbá wa aṣíwájú. bàbá wa síwájú mùsùlùmí. gbogbo tí ń jẹ́ Yorùbá land. gbogbo tí ń jẹ́ Yorùbá land. Edo and Delta. Edo and Delta. bàbá wa Bidimasi. bàbá wa Bidimasi. Alamunasira. Alamunasira. bí ń ṣe yẹyin bọ̀ látàárọ̀ yìí. bí ti yẹyin bọ̀ látàárọ̀ yìí. ọlọ́njọ́ yẹyin kalẹ̀ o. ọlọ́njọ́ yẹyin kalẹ̀. gbogbo àwọn tí ń jẹ́ leader of imam. gbogbo àwọn tí ń jẹ́ leader of imam. Edo and Delta. rabita lápapọ̀. rabita lápapọ̀. látọ̀rọ̀ bàbá wa president. látọ̀rọ̀ bàbá wa president. ní Adó Èkìtì. ní Adó Èkìtì. iná àtẹ iná. iná àtẹ iná kà fún gbogbo wọn. bàbá wa mudirul markaz. bàbá wa mudirul markaz. li'ilafi. أمرتنا بدعائك وعدتنا بإجابتك قد دعوناك كما أمرتنا فأجبناك كما وعدتنا يا ذا الجلال والإكرام إنك لا تخلف الميعاد افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا حول ولا قوة إلا بالله. ní yọ̀ǹda bàbá wa imam.